ṣé dáadáa lẹ́wà wá ṣé dáadáa la bá yín gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ amóhùnmáwòrán nígbà tí àṣà wa èdè wa amóhùnmáwòrán tó ń sọ lọ́wọ́ ìtẹ́gbọ́n náà ń gbà fún káàkiri ẹ̀ lólùfẹ́ wa kí yín ṣé dáadáa ni akú ló wà yìí ọmọ yín náà ló wà ń bí ìjìrò ìjìlá ọba ọmọ ẹ ti rí i pé à ń sí nínú àbá wa lẹ́ni àtúntì ṣe kí ni àtúntì jáde síta bẹ́ẹ̀ ni ibi tá a dẹ̀ lọ lẹ́ni ó jẹ́ bìkan tó jẹ́ pé inú tèmi gangan dùn pé irú ọjọ́ ìní ìjó jẹ́ ọjọ́ tó jẹ́ pé ó wáyé torí pé ẹni tá a wá sọ́dọ̀ wọn lẹ́ni yìí ọjọ́ ìkan tó jẹ́ pé wọ́n bí wa báyìí sínú orin wọn ni kó wá di pé èèyàn tún wá dàgbàdàgbò tó wá di pé ní ìlú tó wá di pé ó tún wá bá èèyàn yẹn kẹjọ fojú kan ra kó di pé wọ́n lọ tún wá fẹ́ ojọjọla inú tèmi dùn gidigidi lẹ́ni mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ẹ̀yin olólùfẹ́ wa iṣẹ́ tẹ́ rán wa ní o adẹ̀ ti jẹ ẹ rántí pé fàájì òpin ọ̀sẹ̀ tá a ṣe ní ìgbà léyà ẹ sọ pé ẹ fẹ́ gbọ́ nǹkan kan sẹ́ àfi ká gbé bàbá wa bàbá ẹ fẹ́ gbọ́ tó bàdẹ̀ ṣe bẹ̀rẹ̀ nìyẹn bá náà ṣe kọ́ńtàtì pàbọ̀ tẹ̀ wá fún wa ní wàhálà rárá bó tẹ̀ ẹ́ bóyá pé ó náà nǹkan tó tàn yán ni ok ẹ má wọrí ẹ yọjú. gẹ́gẹ́ bá ṣe sọ́jọ́ nígbà parí ètò nígbà talẹ̀ tó lùlù wá sí wa ní ìbàdí ó kébé o bàbá alágbàdo làwà lẹ́nu lọ́dọ̀ bàbá wa general one and only general ní music bàbá wa Kollington Ayinla bàbá o. pẹ̀lẹ́ o. ẹ pẹ̀lẹ́ sà. orí akànkè o. àmì sà. àdàgbà o. àmì sà. àmì sà. a máa ju ẹ ṣe o. àmì sà. àmì sà. kí ẹ káàbọ̀ sórí ètò yìí. àmì sà ṣé dáadáa la bá yín sà. alihamudulilayi. pẹ̀lẹ́ sà dádì àwọn ará ilé tọ́tẹ̀ rí pẹ́yìn ná bàbá màmá ẹ ti a ti jẹ́sẹ̀ yín o bàbá ẹ̀kọ́ bá gbogbo ará ilé káàkiri lọ́tún wò yìí ọ̀hún ti yín wà ń kú tọ́nu kó dìbò káàkiri ẹ bá ń kí wọn. ẹ lẹ́ńbẹ̀ ń wo ẹ̀yin èèyàn wa nílé lóko àti lódò èmi Alhaji Abdulrasaq Kọ́láwọlé Ayinla aka Kollington Ayinla alias Keben Kuwara èmi ni mò ń kí yín o pé ẹ kú dédé àsìkò yìí o. ṣẹ́ni kí bàbá ṣe kí bàbá fìtì síbẹ̀ tẹ bá wo ìgò ojú bàbá gan amani ni ẹ mọ̀ pé bàbá kú gbà wọ́n jù ní pé best dresser ewé bàbá kò sí ní bàbá ò gbà mẹ́ bàbá mo ṣe tìgò ojú yìí amani ni èmi náà bí fẹ́ ṣe ti dàgbẹ́ tí máa fi lé lẹ́ẹ̀ pé ó dúró síbẹ̀. orí tá a fi ṣèwé kò yí kúrò níbẹ̀. kò kúrò ó wà níbẹ̀. ó dúró digbidigbi kò yí kúrò níbẹ̀ ó tún ṣá prapra kò yí kúrò níbẹ̀. ó yá bàbá àbẹ nìyẹn mo ti mọ̀ pé ẹ lè lọ́ọ́ fi kọ́ gbẹjẹ́ ẹ má mú nǹkan tó le bí juice bí nǹkan tí ò rọ̀ kẹ́ lè ṣe kí ni kẹ́ lè kó bàbá jẹ gidi kí bàbá sì wà ń bẹ̀ gidigidi bàbá ẹ ṣe pẹ́ fún wa sà lágbára Ọlọ́run kan ní kò ní bàjẹ́ lójú yín àtọmọ àti gbogbo ẹ̀ pátápátá lágbára Ọlọ́run àti jẹ́ kó máa lékún sí ni sà ẹgbẹ̀lẹ́ sà kẹ́ẹ́ bí ṣe sọ bàbá ẹja tẹ̀ torí asáré máa mú pápá pàdé bàbá ó ní ètò kan tá à ń ṣe lórí amóhùnmáwòrán wa à ń pè ní fàájì òpin ọ̀sẹ̀ tó máa lọ lọ́jọ́ sátidé àwa bèèrè lọ́wọ́ èèyàn ń pé a fẹ́ ṣe ìdíje ráńpẹ́ fún iléyá ń pé orin wo ni ẹ fẹ́ jó sí ń pé kọ́wọ̀n èèyàn nígbà tó máa mú ó bá jẹ́ ijó yóyò ni wọ́n bá sọ nígbà tá a dẹ̀ wá ṣáárí pé ìfún láàrin ọ̀wọ̀ ọ̀dọ́ tí wọ́n ti bí ń gbà yẹn ijó tí wọ́n mú ó ṣe dáadáa ju ọ̀pọ̀lọpọ̀ wọn orin tó jẹ́ pé sìn gan èmi máa ní màá bèèrè lọ́wọ́ yín pé bàbá ní àwọn yẹn sà kí ni bóyá ó ní nǹkan kan tẹ ṣe sáàwó yẹn because àwọn tí ẹ gbá mi that's 1991 2020 bá mi ṣàlàyé tó àwọn àlẹ́ náà fẹ́ gbọ́ that particular one ká tó sọ̀rọ̀ pé àwọn dáhùn ijó yóò yẹ sà. kò sí nǹkan kan tó wà ń bẹ́ẹ̀ ju pé bá ṣe ń kọrin yòókù náà la ṣe kọ òun in each record composition ẹ ò gbọdọ̀ bára wọn mu composition tiẹ̀ yàtọ̀ sí Lakukulala ó yàtọ̀ sí kàsàbùbù Ọlọ́run ló máa ń ṣe
Ọlọ́run ni because bá a ṣe ń kọrin náà la kọrin a kàn jẹ́ kí style yẹn yàtọ̀ ni ó dẹ̀ wá di nǹkan tí gbogbo ayé gbà gbé yẹn ìjó yóyò. láti ta ló fún yín ní ijó yẹn ta ní ijó yẹn. Bá a ṣe fíì láti ijó nìyẹn pé bó ṣe yẹ kó rí nìyẹn. bó ṣe bá lọ nìyẹn àtìmọ́ torí bàbá ní ìṣe dáńsẹ̀ lọ bàbá tún máa ń bù gbẹ̀ mọ́ra wọn gbé kínní ẹ ṣe bàbá ẹ ti gbọ́ o bàbá ní àwọn pòpọ̀ náà ni àmọ́ ọdún pẹ́lú Ọlọ́run pé Ọlọ́run fi àṣẹ sí tó bá ń sọ pé one of the greatest songs ever to come out of this country ó cut across juju ó cut across Fuji àpàlà Ìjòyè is one of his guys ẹ ṣe sà bàbá ẹ jẹ́ àsáré lọ sí torí àwọn Kwara náà wọ́n báyìí sìn bàbá gẹ́gẹ́ mi sọ pé amóhùnmáwòrán ilé yìí àwọn ọmọdé púpọ̀ ń wò sọ afẹ́ fún Ọlọ́run information díẹ̀díẹ̀ bàbá ọmọ Ìgbónà ní sà Ìlọrin South Local Government sà. Ìlọrin South Local Government. bàbá ẹ bá a sọ ń pa ìlóyún ráńpẹ́ díẹ̀ torí àwọn ará Kwara náà pọ̀. kò sí nǹkan tí mo mọ much. I spent most of my years in Lagos. Láti 4 years of age láti gbé mi wá sẹ́kọ̀ọ́. So mi ò mọ much. láti ìgbà tẹ wá sẹ́kọ̀ọ́ yẹn ń bo lọ́wọ́ òbí yín wà ṣọ́wọ́n náà ti wà lẹ́kọ̀ọ́ nàbí ẹ̀lẹ́kọ̀ọ́ wá fún wọn. wọ́n wà lẹ́kọ̀ọ́ ń bí. Àwa lébùté Ẹlẹ́fun. tó jẹ́ èbúté mẹ́ta àbí. Èbúté Ẹlẹ́fun ní Lagos Island. Lagos Island. Bọ̀dádì ìgbà tẹ jí wéré yẹn sí àdúgbò èbúté mẹ́ta lẹ́tí. Èbúté mẹ́ta ní Apapa Road. Apapa Road lẹ́tí jí wéré gbà yẹn. When I was then 10 years old. lẹ́bẹ̀rẹ̀ sí jí wéré gbà yẹn. Mi ò tó 10 bet nígbà tí mo gba Nnamdi Azikiwe cup ní Evans Square ọ̀nà ní pépà Morning Post pépà ló kọ 10 years old Kollington Ayinla won Nnamdi Azikiwe cup. láti ṣe federal government ló organize cup yẹn ni nígbà yẹn kò sódà ń pé ààrẹ fún yín ní award nǹkan tẹ lọ sí state house nígbà yẹn báwo ni competition yẹn ṣe jẹ́ is it organized by the federal government. mi ò tiẹ̀ mọ̀ tó organize ẹ o a kàn ṣá invite wa fún competition. ẹ wá lọ sí state house lọ gba ọdẹ lọ sí state house lọ gba cup yẹn. by then Nnamdi Azikiwe nígbà yẹn sà. So at that point in time daddy báwo ni feeling ẹ̀yin tẹ́kọ̀ọ́ rẹ̀ ń ṣe nǹkan yín. 1965 ẹ rí i pé tí bá ní mo wà nílé ni pé is an achievement kí mo bá a bá a dìgbò pé mo ṣe 1965 yẹn dẹ̀ rí àwọn ẹ̀gbọ́n mi méjì mẹ́ta wọn tí ì bí wọn ẹ ṣe sà bàbá nígbà tẹ́ ń jí wéré ní àdúgbò yín báyìí ọwọ́ ta ni tó ń bá yín tẹ́jọ́ ń ṣe wéré nígbà yẹn sà. tí n bá ti gbàgbé ọ̀pọ̀lọpọ̀ wọn abínúwáyé ìyẹn dásàwábà lébùté mẹ́ta. láti wọ́n dẹ̀ ń jí wéré káàkiri náà ní Èkó nìkan kan ń ṣe lábẹ́òkúta ń ṣe káàkiri. ń ṣe káàkiri Mushin Síkírù Àyìndé Barrister Ògìdán ìwé ńlá Ògìdán bí Ògìdán mi rántí orúkọ mi rántí àwọn yòókù mọ́ ti pẹ́. ṣe torí àwọn ọmọdé náà pọ̀ àwọn oníṣègùn wọn fẹ́ kọ́ náà lè rí nǹkan kan náà lè rí ọgbọ́n yẹn kọ́ lè rí dìmú bẹ́ẹ̀ sà. Àrẹ̀mú Àgọ́ Ẹ̀gbá. Àrẹ̀mú Àgọ́ Ẹ̀gbá ṣé kò lọ́wọ́ náà wà. ní Èbúté Mẹ́ta yẹn náà. Èbúté Mẹ́ta East. Àrẹ̀mú Àgọ́ Ẹ̀gbá. Orúkọ wọn yẹn ó ti pẹ́. Dádì so wọ́n ń jí wéré lẹ́gbàá náà wọ́n ń ṣe ń bàdàn náà. àwọn ṣe ń bàdàn ibẹ̀ ni epo àkàrà wà. mi mọ ẹlòmíì mọ́. nǹkan sọ̀kan tí mò ń lọ ni pé tó bá yé mi àwọn tó ṣe wéré pọ̀ ń gbà yẹn sà. a pọ̀ gan-an. ó ti wá jẹ́ pé ńgbà tó di pé ẹ máa transfer wéré yẹn sí Fuji ẹ̀yin tẹ wá Fuji yẹn wá pọ̀ èmi fi pé ẹ̀yin náà transfer láti wéré wọ Fuji ní sẹ́yìn àtọ̀rẹ́ ìpínlẹ̀ pọ̀ wá pọ̀. kò ń ṣe pé àpọ̀ á pọ̀. Bíbélì ní ọ̀pọ̀ la pè wọ́n ní díẹ̀ la ó rí so nínú díẹ̀ náà ni Ọlọ́run ti kà wá mọ́ wọn. mẹ́ńlẹ̀ mi pẹ̀lú late Síkírù Àyìndé Barrister Ọlọ́run fi wá hàn jù inú àtàjú wéré yẹn gbọ́n yòókù náà ta àwọn náà kò ṣe bíọ́ bẹ́ẹ̀ àgbọ́ wọn
so adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé ó fi èmi àti Alhaji Sikiru Ayinde Barrister ó fi wá hàn sókè gidigidi gan. bọ̀dá tẹ̀yìn tẹ́ ti ń ṣe music nígbà yẹn tó di pé ẹ ti ń lókìkí ẹ ti ń ṣe báwo ló wá di pé tí wọ́n á lọ sí Ẹ̀gbá tó wá di pé tí wọ́n á lọ darapọ̀ mọ́ àmì ń gbé kínní. Wéré seasonal something ni nígbà ààwẹ̀ nìkan ni ìgbà tí mi ò rí àwọn yòókù mi bá ṣeré mọ́ ládùúgbò mo kàn ní kí n lọ kí wọn lábẹ́òkúta ni ìgbà tí n dẹ̀ débẹ̀ mo rí gbogbo wọn tán wọ blue short white vest à ń ṣe lè pa so I was moved wọ́n sọ fún ọ̀rẹ́ mi tí mo lọ bá lọ́hùn gbogbo ọ̀rẹ́ mi yẹn náà jù mí lọ gan because I was so young mi ò age mi ò tó lè join army both my length and breadth kò sí tó sójà ṣe mo kàn ní máa lọ sí recruiting field níjọ́ yẹn pé bóyá máa gbà mí abádẹ́dẹ́ bẹ́ẹ̀ ń jọ ẹ̀ tán èrò tó lọ rẹpẹtẹ tán náà wọ́n ń gbà gbà. ẹ̀ padà ń gbà yẹn dáadẹ́ ti dúró. mo yìí dúró àkọlé Ọlọ́run lágbára recruiting officer then RSM Rashidi may his soul rest in perfect peace àti kùnsìn very tall and huge àwọn tó ń yẹ sójà gangan nìyẹn wọ́n dẹ̀ ń ṣe one by one ó dẹ̀ kàn mí wọ́n dẹ̀ béèrè orúkọ mi mo sọ wọ́n béèrè gbogbo wọn ó dẹ̀ ní kí n kọjá pé wọn nà mí ń gi pé wọ́n wẹ́wẹ́ náà bá ní kan tó wá lọ sí abẹ́ igi kan ibẹ̀ ni bàbá wọn yẹn wà tó bá ti débẹ̀ báyìí a bo orí olúwẹ̀ ni ìgbà tó di pọ́n fa orí tèmi náà ẹ̀rù wa ń bà mí náà bá tún máa ṣe gbogbo wa lọ sí QM ẹ̀kọ́ta master náà bá lọ fún wa ní uniform gbogbo ẹ̀ fún olúkálùkù. pápá ní sà kò sí wasting time. wọ́n fún wa tán báyìí wọ́n máa ṣe wa lọ sí kí náà ṣe ń pè dormitory bá kó wa lọ dormitory ló kó wọn fún bẹ́ẹ̀dì tiẹ̀. kíákíá ètò wà. anyway bí gbogbo ẹ ṣe bẹ́ẹ̀dógún ṣe dógún nìyẹn bí sójà ṣe dìde nìyẹn wọ́n wá ń ronú pé máa sá lọ máa sá kúrò mbẹ̀ máa ṣe. ẹni òun yìí náà ẹ tún fẹ́ sá ni. torí pé mo rán àwọn yòókù mi bẹ́ẹ̀ ni kì í ṣe pé òun mi ibi tán ti ń pa téèyàn ti máa kú. mo ṣáà wo ṣáà bá gbà ká mú bẹ̀tà bá lọ pàréèdì yẹn tá a bá dì màmá ọ̀nà wo mo lè gbà sá kúrò níbí ọ̀dọ́ ọ̀nà wo máa gbà sá kúrò níbí wọ́n dẹ̀ ti barricade everywhere pẹ̀lú bábù wáyà aṣá ṣe mi tẹ̀ rántí oṣù tá a fi ṣe kíní yẹn mọ́ aṣá parí training àmọ́ ká tó parí training yẹn ni bàbá kan bá wá sí company wa bí company wọ́n bá tẹ̀ porúkọ mi wọ́n ní ká jáde báyìí ajáde àbí mẹ́jọ náà bá ní kán máa ṣe wá lọ sí drum section náà pé bẹ́ẹ̀ musical instruments. bàtà débẹ̀ náà bá ní kán kó wa wọnú ilé ńlá bá oríṣiríṣi musical instrument gbogbo mi ìrírí ìlú ẹ̀rí wọ́n ní tó lùkà kó bá lè fọ́n nínú ẹ̀ ká máa wò ó kò sí ìsinmi lè fọ́n nínú ẹ̀ mo wá rí flute gbọ́ọ́rọ́ kan báyìí mo wá wò pé máa ń fọn flute ní ìgbà tá a bá ń jí wéré mo tún jùlẹ̀ mo tún jùlẹ̀ ẹnu tá a máa fi fọn yẹn kò sí níbẹ̀ ìgbà tí sójà yẹn ṣáà rí pé mo ń bá flute yẹn jà ló bá bá mi position ẹ̀ n bá fi lè kọ do re mi fa sol la ti do ti la sol fa mi re do ó ní put it down what is your number 38547 Kọ́láwọlé Ìlọrí a bá kọ́ lẹ́mẹ́ gbogbo wọn ṣáàṣì gbogbo ta ní ṣe bẹ́ẹ̀ a bá máa ṣe olúkálùkù wa padà lọ sí company wa ìgbà tó ti parí training tá a fẹ́ máa lọ sí war front náà bá tún pè wá jáde ní wo ló tún dé ń sìn torí bẹ́ẹ̀ yẹn ti sú wa
ìyà tó wà ń bẹ̀ kí náà dẹ̀ ṣe ń pè discipline ni àmọ́ ó ti gbòdì lára tiwa wọ́n bá tún pè wá jáde ṣá wọ́n bá tún máa ṣe wá lọ sí ibi tá a ti lọ ṣe interview ńjọ́ yẹn wọ́n bá ní this is where you be working àní kú òun nínú ọgbà yìí ṣé bí ìkọlà máa kú sí báyìí wọ́n bá díjọ́ kejì náà gbé blackboard ẹgbẹ́ síwájú wa wọ́n ti fún wa ní big note exercise àbáṣe tó bẹ̀rẹ̀ léèwé mi làwọn ń kọ́ music làwọn ń kọ́ tí nígbà tó dìgbà kan wọ́n rán mi lọ sí kọ́ọ̀sì kan ní Ìbàdàn Garrison Organization under late Major Ìbíkúnlé Armstrong may so rest in perfect peace aṣáṣe tán mo pass dáadáa padà sábẹ́kúta lábájá ń fọn fèrè yẹn káàkiri là ń ṣe gbogbo ẹ̀ káàkiri. àdìsẹ́ wa ń ṣeré káàkiri. à ń ṣe fún wọn sójà barracks. nígbà tó tún yá wọ́n tún post mi lọ sí Olúmọ dance band ìyẹn láti wá lọ mú ṣeré ní hòtẹ́ẹ̀lì èmi wá ń fọn saxophone nígbà yẹn mi fọn flute mọ́ títí ṣá wọ́n fi dissolve depot wọ́n fi wá post mi wá sí pay and record láàpá but before then ni ìkejì mi kọ́lọ́n foríjì Síkírù Àyìndé wá pè mí ní Kọ́lá ó ní ṣe 18 pounds 10 ní ilẹ̀ bí 5 dẹ̀ ní 18 pounds 5 ilẹ̀ máa gbà lọ títí jẹ́ ká padà máa kọrin wá o. ìyẹn owó tẹ̀ ń ná ń gbà yẹn nìyẹn. jẹ́ ká padà máa kọrin wá o. mo ní Síkírù náà bá mú wa àpẹ́ ń ga dúró tó jẹ́ pé ó ní a máa dọ́gbọ́n sí ni láì mọ̀ pé n tó máa di nǹkan rẹpẹtẹ ni mo ní sókè ó lóun ti ń lọ sẹ́kọ̀ọ́ kí mi máa ṣe practice tèmi bí o ẹ̀rù ń bà mí àti ṣe practice á ní kí ni mò ń kọ kí ni nǹkan sójà kí ni sójà wá débi ẹ̀ ń kọrin kan ó tún padà wá ní the following week ó ní òun ti bẹ̀rẹ̀ tóun òun ti bẹ̀rẹ̀ practice tóun ó lé mi ò ti bẹ̀rẹ̀ pẹ́rù ń bà mí ló bá ní kí n kọ lẹ́tà sí ọ̀dìlẹ̀ room n bá kọ lẹ́tà sí ọ̀dìlẹ̀ room dẹ̀ wọ́n grant ẹ̀ ní wọ́n bá ní kí n máa ṣe so ní táwẹ̀ bá ti dé màmá jí gbogbo àwọn sójà tó jẹ́ mùsùlùmí káàkiri ẹ dìde o torí Ọlọ́run ẹ dìde ẹ mú sàárì jẹ pẹpẹ báyà ṣe ń ṣe nìyẹn kó tó di mọ́ post wá sẹ́kù èkó yẹn mo ṣe ẹ̀ tí wàá ní devotion of time fún music yẹn ẹ ṣe rí tí ìjà bá dé kò sí nǹkan tí èèyàn ò lè sọ wọn á ní bú mi ní dídùn kémi náà bú ẹni kíkan Fuji yìí Síkírù Àyìndé Barrister òun ló dálẹ̀ tó di à ń takú à ń jiyàn ẹnìkan ni followed by me ngbà tó dálẹ̀ tán ló bẹ̀rẹ̀ sí spread ngbà tó dálẹ̀ tán èmi pẹ̀lú ẹ̀ lájọ pinnu pé ká máa kọrin wa padà bẹ́ẹ̀ tó ń lọ bẹ̀rẹ̀ òun ló start ẹ̀ òun ló bẹ̀rẹ̀ kémi náà tó bẹ̀rẹ̀ tèmi tó ti ṣe records kémi tó ṣe record volume 1 bíjà bá kàn ti dé ni orin máa ń dòwe ìgbàlódé lórin dòwe Síkírù Àyìndé Barrister ló dá Fuji ilẹ̀ bó ṣe rí nìyẹn òun ló wá di gbé kàgbé yẹn báyìí sí ànìgbé ń bá tètè mọ̀ pọ́nrin ní iṣẹ́ àkọlà mi ń bá ti gbà sójà lọ ẹ máa gbọ́ o. But daddy, sorry sir, instrument tẹ́ ń play ẹni ò jẹ́ kẹ́yìn lọ sí war front sir. Ó ní instrument yẹn ni. Ẹgbọ́n bàbá ṣe ń yọ̀nà náà ẹ̀ ń bẹ̀ ń pé
wọ́n ti sọ bó ṣe rí òun lẹ ti gbọ́ lẹ́nu wọn yẹn short and simple kò sọ̀rọ̀ mọ́ nbẹ̀ bó ṣe máa ń sọ bàbá iṣẹ́ sà ẹ pẹ́ fún wa sà bàbá ńgbà tí mo kàn wọ́n nǹkan kan pa yín mo rí kódà ń pé ẹ̀yin àti Àyìnlá Ọmọwúrà sàkọlọ máa fọ̀rọ̀ kẹwọn relationship yóò dà ń pé ẹni bí ẹ̀gbọ́n àbí nǹkan. very solid very solid. Okay because Abẹ́òkúta ló ń wà. ẹ̀gbọ́n àti Abẹ́òkúta lèmi náà wà ẹ̀gbọ́n náà jẹ́ sí mi wọ́n dẹ̀ tún jẹ́ adviser for my group so àwa close gan ó tún tìgbà kan tí mo lọ ti àtàbẹ́òkúta lọ jíwèrè lẹ́kọ̀ọ́ láàpá ròdù náà wọ́n tẹ̀lé mi lọ àjọ lọ ni àjọ lọ so we were very close kó tó di pé Ọlọ́run nìkan máa bọ̀ lọ́dọ̀ ọ̀hún kó lọ́n bá foríjì wọn. ẹ mọ̀ pé dáàdi àwa táǹtì ìtẹ́gbọ́n ọmọlàjẹ́ sígbà tá à ń kárí pé at that point in time he was a superstar. Yes. He was a superstar. Gbogbo very in fact they say all the transporters nígbà yẹn they was their. Yes, he was their musician. Because I was like gbàtà play on wọn bọ̀ wọ́n Àyìnlá Ọmọwúrà ní wọ́n pè yìí bàbá yìí kẹ́ ẹ pé bọ̀dáàdì wọ́n ní kọ́lọ́mbà wọ́n ní bàbá burú díẹ̀ kọ́lọ́mbà àfọ̀rún kẹ́wọn. Burú in what sense? Wọ́n ní bàbá ò gba nonsense ń pé wọ́n ní ẹrù dẹ̀ wà nílẹ̀. mi ò máa ń pọn gbogbo nǹkan náà sẹ́yìn ṣe mọ̀ pé àwa èèyàn bẹ́ẹ̀ ni sà kò sí nǹkan tá a kì í sọ àti nǹkan tá a mọ̀ àti nǹkan tá a mọ̀ àti nǹkan tá a rí àti nǹkan tá a rí òun la máa ń sọ most especially to the star so kò ní ṣe èèyàn tó burú o he was such a simple person. Wow. Simple person kò kàn gba nonsense tó bá ti di pé ọ̀rọ̀ olórin dé tí wọ́n bá takulẹ̀ ó máa takulẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ ni tí wọ́n bá ta sí i à ń lọ bí olórin márùn tán bò nìkan jà ó dẹ̀ defeat wọn. torí ẹ mọ̀ pé dáàdi irú àwa ń sìn àwa on the internet láti máa ń rí informations and so òun lẹ́yìn yọ̀nà fún wa some are true some are just kìíní bẹ̀ so bòun ni bàbá ti sọ pé Àyìnlá Ọmọwúrà ó ń pè bàbá yìí gbogbo ìta ń kàn yẹn ń pé wọ́n ní bàbá lọ bí ẹ̀pà lọ́kàn lẹ́gbàá bàbá ń fi oògùn kan bàbá ti ní ìzé. Okay sir. ti bí ẹ̀pà lọ́tàn ló lọ yẹn òdodo ni ó ń wá mánéjà kan ló ti ẹ̀fẹ̀ náà ṣe ni ó ń wá mánéjà ẹ̀ mo rò pé ó níyẹn ó ra mọ́tòsáìkù fún yẹn ìyẹn wá filẹ̀ ni ó bí ìfilẹ̀ ìwọ̀sí ó wá ní kán sọ fún bí tán bá ti rí kó bá ń gbé mọ́tòsáìkù lòun ìyẹn náà sọ pé ó wà níbi báyìí lágọ̀ọ́ ọ̀ka ló wá ní kó ń lọ bá pé ṣé ò ní gbé kinní mi wá mọ́ ni àmọ́ ṣe mọ̀ pé ó ti dìjà ó ti dìbínú síra wọn bí yẹn kàn ṣe dìde tó gbé jọ́ọ̀gì tó fọmọ wọn lórí nìyẹn tani máa la jọ́ọ̀gì mọ́ lórí tí ò ní ṣubú àwọn àyàn sọ pé ó forùkà gbá rẹ̀ láyà ni ó fi kinní kan gbá rẹ̀ láyà ni anyway ikú ò ní pààyàn kó mọ̀ rí nǹkan kan mú dání pẹ̀lú ẹ̀ kọ́lọ́n foríjì kọ́lọ́n tí wọ́n sáfẹ́fẹ́ rere ó ti dìtàn. ẹ ṣe sàdúpẹ́ lọ́wọ́ yín sàtẹ́túnbà àyànnà náà àti nǹkan tó ń ṣẹlẹ̀ ẹ̀ ń gbádùn bó ṣe ń lọ gidigidi bàbá wà ń bẹ̀ bàbá bẹ̀ alágbàdo náà làwọn báyìí lámbà bàbá pọ̀ lámbà pọ̀ bá ní lámbà bàbá náṣà lẹ́nu ẹ̀físì pọ̀ ewu ní kátẹ̀ fún wọn ṣe ẹgbọ́n gbà tí mo ṣe ní bàbá ní ó pọ́n látòrí títí tó fi dé sàlẹ̀ ìyẹn lọ́ fi mọ̀ kó rárẹ̀ ìyẹn lọ fi mọ̀ kó ra ṣe ń kó jẹ ẹ má mú nǹkan tó lè àwọn bí ìfọ̀rọ̀wérọ̀ ni pẹ̀lú the legendary right now number one when it comes to Fuji anywhere Nigeria Africa no argument ẹ kó jẹ à ń padà bọ̀ àṣẹ. ẹ káàkó padà ṣe títún mú jó ẹ má jẹ́ kí jó pọ̀ jù ẹjọ́ yẹn gbọ́dọ̀ pọ̀ torí bàbá ń fún wa lọ́wọ́ information sí ẹ pé trust me information tó le tó yẹ pé ẹ ń gbọ́dọ̀ jẹ́ kó lọ ní ijó ẹ má jó púpọ̀ jù lé ní ẹ ra mú bẹ́ẹ̀ ni bàbá ẹ ṣe sà. Yes, sir. Baba Ibrahim Babangida General Sani Abacha èèyàn ń fẹ́ kẹ́ sọ díẹ̀ nípa relationship yín nígbà tí wọ́n wà head of state gbogbo alámọ̀ pé General Sani Abacha ni wọ́n fi yín jẹ general àmọ́ pé yàn that was in height that was the peak at that point in time sir fọwọ́n ọ̀dọ́ àbáta ìbá sọ́ǹpọ̀ méjèèjì sir. àwọn méjèèjì
ni èèyàn tó dáa but àwa aráàlú tí èèyàn bá súnmọ́ wọn èèyàn ò lè mọ̀ pé wọ́n dáa bí n dà pé ojú tí wọ́n máa fi ń wo sójà ojú líle ojú bẹ̀rù ni bóyá tó bá tiẹ̀ ti rí wọn báyìí wọ́n máa bẹ́ ẹ lórí àbí máa yìnbọn fún èèyàn dáadáa ni wọ́n but it's okay èyí tó wà lórí oyè ẹni tó wà lórí oyè lọ́wọ́lọ́wọ́ yìí sí ṣé wọ́n sọ̀rọ̀ ẹ̀ dáadáa wọ́n ní ọ̀dà náà ni ọlọ́run ló wá mẹni tó máa dáa ní nàìjíríà o ọlọ́run ló mẹni tó dáa kọ́ lọ́ọ́ ṣàpín gbogbo àsìbí tó dáa gbọ́n yan tuntun mi lénìí àni kò dáa náà ni bọ́mọ èèyàn ṣe rí ní ẹbẹ̀ to me èèyàn dáadáa ni wọ́n not because I was a soldier but èèyàn dáadáa ni wọ́n lẹ́fà ṣe nǹkan tó máa tẹ́ gbogbo ayé lọ́rùn. Dáàdi general yẹn báwo ló ṣe wáyé bó ló di pé bàbá Sunday di pé wọ́n fi ń general wọ́n kí mọ́. Ní National Theatre ìrántí yí ẹ̀yẹn mọ́ a lọ fún award musical award nishani by the P-Man award mi mo rúkọ tán pé mọ́ṣá organize for the all musicians so I was chosen to be the best Fuji artist for the year wọ́n dẹ̀ fún mi ní agbé award yẹn fún mi ibi tí mo ti wá make a speech wọ́n ní mo ti sọ̀rọ̀ bá Babangida pé mo dedicate award mi yẹn fún pé torí ìgbà tí ilé mi tó jó ní 1990 kọ́ so ó ṣe gidigidi méje fún mi ó rán Chief Sir Alex Akinyele the Minister for Information then oníkọ́ wá kí mi nígbà tán dẹ̀ wá kí mi wọ́n ka gbogbo kíní wọn ní kì í ṣe gbogbo ilé tó bá jó làwọn máa ń lọ bẹ́ẹ̀ torí pé tèmi náà ti ṣe fúnjọba pé máa ń kárí government program máa fi ń kọrin máa ń ṣàlàyé ẹ̀ fún gbogbo àwọn sensitization. ọ̀nà fi ní kọ́ wá kí mi ó dẹ̀ ní kọ́ fún mi ní check then bẹ́ẹ̀ náà ni governor Lagos State Raji Razaki then ọ̀nà fún mi check wọ́n tún fún mi lélógùdù títí bẹ́ẹ̀ yẹn gbogbo àwọn èèyàn kan dẹ̀ wọ́n ń donate owó fún mi ní nǹkan tí Ọlọ́run ni ó máa jẹ́ kí n kú sí ibi iná yìí owó tí iná yẹn fẹ́ ṣe mi o serious but then I was terribly sick. At that time tí incident ń ṣẹlẹ̀ sá. Bẹ́ẹ̀ni most of the owó náà orí sickness mo náà sí ṣé ẹ̀yin ọ̀tá àbí pé bẹ́ẹ̀ ni ọmọ mi kan ló kọrin yẹn bí ẹ̀yin ọmọ bàbá ẹ má jìnnà sílé ọ̀tá pọ̀ o ọ̀tá pọ̀ gan-an alihamudulilayi pé Ọlọ́run gbé mi borí gbogbo ọ̀tá òun náà torí since tí mo ṣì wà life wọ́n ṣì kàn dáhìn láàmú náà ni Ọlọ́run ò gbà níjọ́ yẹn General Sani Abacha òun ló represent Babangida yes ní event yẹn mo wá gbé award yẹn lẹ́yìn ìgbà tí sọ pé mo dedicate fún Babangida mo wá lọ gbé fún ló wá ń bi mí pé I learned you were a soldier mo ní yes sir ó ní what rank are you then mo ní corporal ó ní effect from tonight you are general in music you are general in, I repeat it you are general in music tariwo wa ta ní National Theatre náà ń pàtẹ́wọ́ gbàgbà láti látàlẹ́jọ́ yìí náà ti bẹ̀rẹ̀ sí kọ́ general Kollington Ayinla. Ta ló fún mi lóye yìí ó Sani Abacha gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́ àbá bẹ́ẹ̀ mẹ́yẹn gẹ́gẹ́gẹ́ àbá bẹ́ẹ̀ àbá bẹ́ẹ̀ ṣe bẹ̀rẹ̀ bàbá. Ta ló fún mi lóye yìí ó Sani Abacha
ó wà ń bẹ̀ gidi. oyè amọ́rí Ayinla o Sani Abacha. àbá fi síbẹ̀. ibi tẹ́ ń pẹ̀lú Sani Abacha ti close nìyẹn ṣùgbọ́n torí àwa Yorùbá kò lè jẹ́ kí n máa wá lọ because of anything tí n bá ti fẹ́ ní kí n béèrè lọ́wọ́ ìbẹ̀rù pọ́mọ Yorùbá ni mí ọ̀dẹ̀ títí mo ti ti bàbá wa MK wa Abíọ́lá ti ti mọ́lé so láti wà kẹ́ fún gbà yẹn. ó tán bí jẹ́ kí n sùn sí ẹ̀yìn ni òní kò sépo ọ̀la kò sépo ọ̀túnla kò sépo níbo lẹ̀ ń képo sí nítorí àwa la lépo ẹ̀ ń fara ni wá ẹ sọ pé ẹ̀ ń ṣèjọba mẹ̀kúnnù á jẹun mẹ̀kúnnù á wọṣọ mẹ̀kúnnù á wọ mọ́tò mẹ̀kúnnù á sì tọ́jú ọmọ nínú ilé ẹgbẹ́ yẹn wò ó ìlú le gógó ọ̀gágun Sani Abacha ìlú ò fara rọ mo ṣá kọrin yẹn tó jẹ́ pé bẹ́ẹ̀ kan bá kọ bẹ́ẹ̀ ó máa ní kan lọ mú ni. bẹ́ẹ̀ni. ṣùgbọ́n. so at that point ẹ̀yin náà ló influence yín gbà yẹn fi pass message yẹn across. ẹ ṣe sá bàbá mi mọ nítorí it was not a good experience but just for one young ones náà wò sá náà it was a terrible year for you ní ìta ń sọ yìí ilé got burnt you lost your wife. yes because àwọn nǹkan táwọn ọ̀dọ́ sí yóò ní nìyẹn tó bá ṣẹlẹ̀ sórí ọ̀mí bẹ́ẹ̀ that's the end ẹsẹ̀ kọ adúpẹ́ lọ́wọ́ ọlọ́gbẹ́ ilé ìwé wà láyé báyìí but that let's just give us a small scenario at that point with those major incidences tó ṣẹlẹ̀ it could bring anybody down sir. Yes it could bring anybody down mo ní ilé ló jóná ìràwọ̀ mi ò jóná ilé ló jóná ẹnu mi ò jóná. ọmọ láìpẹ́ ti sọ kí ni ẹ ní àwọn tó sọ pé. àwọn tí wọ́n sọ pé ilé ló jóná jẹ́kẹ́nu ó rọ Kọ́lá. mo dúpẹ́ fọlọ́hún. mo dúpẹ́ fọlọ́hún ilé ló jóná ìràwọ̀ mi ò jóná. ìyá ò ní kí n gbàgbàkúgbà o. ìyá ò ní kí n gbàgbàkúgbà. lamba baba lamba gbọ́dọ̀ ń pè ní ẹ̀ lamba àwọn ni tọ́wọ̀n náírà bá lè ṣe é sí. bàbá ti ṣe ẹni bẹ́ẹ̀ ṣe náwó bàbá ní ìyá ò ní kí n gbà mo ní bàbá torí ọlọ́run bàbá náwó tí kámẹ́rà ni pé. ìyá ò ní kí n gbàgbàkúgbà. bàbá ìyá ò dẹ̀ ní kẹ́ ẹ fẹ́ kó lẹ̀ o. ìyá ò ní kí n fẹ́ kó lẹ̀ o. bàbá sì wà ń bí. ó bá so it was tough then I mean. very very tough very tough but ìwà rẹ̀ àtọ́lọ́hún ọlọ́run jẹ́ kí n mọ̀ lára mi ò bìlí pa àwọn èèyàn lè support mi tó bẹ́ẹ̀ yẹn ọlọ́run mo dúpẹ́ o dúpẹ́ o and I kept on raining again kept on raining. that is about go back to back na hit ẹ jẹ́ sọ fún ọ pé back to na hit dáadáa ẹ jẹ́ kí èmi tẹ̀ sáré àti personal question tèmi torí mi máa ń study mò ń review yín dáadáa. That the fashion sense in my answer, it was out of the world. In fact, a lot of us thought were like 30 years ago, sir. Yes, that is a study and designer in by. Personal question, tell me. Latrice version. Okay. Olóń po kíní ẹ̀ kọ́. Olóń po pọ̀. But that the Melvina tó wà ń kú tán nìyẹn ò ń ṣe. ìyẹn ń ṣe designer. Ẹ̀kọ́. ìyẹn ń taṣọ ni. But Ọlọ́run bless ẹ gan. Melvina. Gẹ́gẹ́. Bàbá ní Melvina fashion o. Àbá àwọn tí kú tán ó sì ń bá kú tán lórí ìsìn. Kú tán nù náà wá òyìnbó aláṣọ ni. Èyí mẹ́ni fún ayágẹ́lẹ́lẹ́ Melvina gẹ́gẹ́. Ó try o. Second Kollington Ayinla. Lárí àárín kankan study more people like you là ń study là ń review sí i sá nǹkan tá a fi wà mí náà nìyẹn ẹ ṣe sá. Bàbá American Yankee album mi mo kà ń pọ̀ dẹ̀ ni that was a major one èmi wá ní mọ̀ kí bábò ní bàbá fẹ́ sọ pé kínní first time tẹ́lẹ̀ sí America nìyẹn sá. Ṣé wọ́n ti rò ó ṣé àwọn èèyàn ti ń sọ pé ẹ̀ ń lè tra because àwọn message ń bẹ̀ yẹn ń pé. ọ̀rọ̀ ta náà ni. ọ̀rọ̀ rivalry competitive ọ̀rọ̀ mọ́ra wọn náà ni. ó ní kò lè ṣe kinní kan kò lè ṣe kinní kan mo dẹ̀ débà I was accepted
highly accepted. bàbá nígbà tó wọ̀n lọ́wọ́ lọ o. bẹ́ẹ̀ ni o. kò bá ti lọ kí ni táyì tó ń wù mí lè mí lọ mo dẹ̀ lọ bó bọ́ rí ṣìkẹ́nà bàbá máa fún ẹ bẹ́ẹ̀ ni. bàbá máa fún ẹ bẹ́ẹ̀ ni. ọmọkùnrin. So that the acceptance here was encouraging. You performed in a couple of states. Yes, okay. Different states. Okay. So that is a Fuji megastar. Ṣé London le long wa yẹn? Okay. London ni Fuji megastar. Okay. Tó fi ná yín lówó pàṣẹ. Ọ̀nà mi lego pàṣẹ. Ọ̀nà mi lego correct o. Gone are the days. Wọ́n fòṣe fún bàbá àdúpẹ́lẹ̀ ṣẹ́ni pé ẹni bó ṣe ń lọ yẹn ẹni pé even bàbá gan come down to our level torí tó bá wá bárò àgbààgbà torí bàbá lọ jẹ́ sáwà á máa wọ pé kí lọ́mọdé yìí bàbá accept wa dáadáa bó tẹ̀ ṣe wà báyìí gan interview tó ń grant gan wọ́n ní láti take on medications kan bó tẹ̀ bó ṣe ń bá wa ṣe ẹ jẹ́ ká ẹ ra lé náà ẹ máa bá a dúpẹ́ lọ́wọ́ wọn tán náà máa rí lórí internet lórí gbogbo ẹ̀ ń pé bàbá ẹ ṣe sá o bàbá ọ̀n pè nǹkan ní back to back táwọn ọmọ yẹn sì ń pin tó bá ní back to back na hit òun lọ̀rọ̀ yín ẹ dẹ̀ ṣe bí 5 albums because àwọn èèyàn sọ pé ijó yóyò mo ní yí ijó yóyò was a great one sir bẹ́ẹ̀ sà Fuji rọ́pọ̀ kan yẹn náà Fuji rọ́pọ̀ kan yẹn náà sà wọ́n ń jó tán títí dì sí wọ́n ń jó tán á tẹ̀sẹ̀ wá dẹ̀ ní pé wọ́n ń jó tán bàbá. Fuji rọ́pọ̀ pọ̀. Ó dùn jó. Fuji rọ́pọ̀ pọ̀. Ó dùn jó. Ó dùn jó. Bàbá mi wá fẹ́ bèrè nǹkan lọ́wọ́ yín ibi ọlẹ́ni tọ́wọ́ bá lè dé. Tó bá bá mi jó tọ́wọ́ bá lè dé ibẹ̀ 5,000 ní pé bí 1,000 dẹ̀ ní sí 1,000 ní pé. Bàbá ibo lẹ́yìn sọ ń pọ́wọ́ lè dé. Ṣíkì. Bàbá níta ló ní brọ̀kọ̀tọ̀ o. Brọ̀kọ̀tọ̀ ẹran nìyẹn. Àlàyé tó wọjà káàdì. Àlàyé tó wọ. Lẹ́ni everybody study groovy. Bàbá Erika bá concerned bí ọmọ 30-35 years. Ìkan tó ń pèlè entertainer nìyẹn. When you born entertainer, you don't have to be old, you don't have to be young. Bàbá sinking pẹ̀lú wa. Ẹ̀rọ iná dẹ̀ ń gbádùn ẹ̀. Bàbá Lakukulala. Lakukulala ló gbáyé kan. Another hit. Kasabubu ńkọ́? Kasabubu. Kasabubu fáwọn tó mọ̀ yá yìí ẹ bẹ̀rẹ̀ mọ́lẹ̀. Bàbá ẹ sọ́nkọ̀ wọn nílò yín fún wa. Àwọn nílò mi ẹjọ́ gan iṣẹ́ tó ṣe ń gbà yẹn was let's just even play around them sir. Onílù ni wọ́n. Àmọ́ àwọn ọ̀rẹ́ alẹ́ gan mọ̀. Onílù ni wọ́n. Onílù ni wọ́n. Wọ́n pè kí n tó wí balẹ̀ báyọ̀ ti mú kí n tó sọ báyọ̀ ti onílù ni wọ́n o ibikíbi tẹ́ bá wà onílù ni. Dádì àwòyìn bàbá bẹ̀ èmi mo gbóòrìn ẹ̀ mo analyze ẹ̀ ń pé that was a dance kò tẹ̀ sí one dolly ṣé nìkan tí èmi máa ń sọ dádì sẹ́ máa bínú sọ àti mo sọ pé bẹ́ẹ̀mi ṣe ro nípa tẹ́ bá ń sọ pa General Kollington Ayinla sir dancehall artist tí wọ́n máa ní kí lo èdè sí dancehall because tó bá ti tẹ play ní tape bàbá ijó ni ọ̀rẹ́ yín olóògbé kọ́ lọ́wọ́ àforúkẹ́ wọn àwọn sì máa ń bàbá sì máa ń bẹ́ẹ̀ yín bá tẹ̀ máa ń pàtó yín sàyẹ́ tún máa fi àlùjẹ máa fi gbogbo ẹ̀ sí dancehall dáàdì bàbá abẹ yẹn kí ni concept tó wà it was like a makosa ẹ ṣáà kó gbogbo ẹ̀pọ̀ tí ẹ bá mi sọ díẹ̀ nípa àwọn yẹn sà. Bó ṣe rí gangan ló ti sọ yẹn mo kó gbogbo ẹ̀pọ̀ mọ́ra wọn tí wọn ò bá lè jó yìí wá lè jó yìí tó bá lè gbọ́ yìí wá lè gbọ́ yìí mo sọ pé bàbá abẹ ibẹ̀ ló ń gbé ibẹ̀ láwa yìí. Dáàdì ńgbà tá à ń bọ̀ wọn ọmọ mi àjọ ń sọ wọ́n ní bàbá ti bu ilẹ̀ yìí pé ó ti pẹ́ o èmi wá fẹ́ kẹ́ sọ history díẹ̀ fún apá alágbàdo dáàdì at that time tẹ́ ti bulẹ̀ síbí ìsà dáàdì kí ló prompt because ìgbà yẹn I mean you can live anywhere in Lagos what prompted this concept ẹ̀rọ ńgbà yẹn pé. Ọlọ́run náà ni because Ọlọ́run ló mọ tó máa ṣẹlẹ̀ lọ́jọ́ iwájú èmi ò mọ̀ ọkàn mi pé kí n ra lẹ̀ ni mo dẹ̀ rà mo dẹ̀ wà nílé mi lọ́hùn kó tó di pé ilé yẹn jóná a ní àṣeélẹ̀ òun làbọ̀ wá bá tí n bá ṣe eléyìí lẹ̀ possibility wà kó jẹ́ pé èyí tó jóná yẹn náà ní ti máa paint mọ́ra mi lára
tí màá máa rò pé ó sì fine àmọ́ ọlọ́run tó ní so time by so time to so times you will no more be there ibi tó máa wá ní ọlọ́run fi jẹ́ kí n fẹ́ra bí ilé ọ̀pọ̀lọpọ̀ yẹn tó bá wú débi wọn ní ilẹ̀ yìí má pọ̀ òun ilẹ̀ yìí má pọ̀ òun tó ọlọ́run ló fi fún mi kì í ṣe èèyàn. ọ̀lẹ́gbọ́n yẹn bàbá dọ́gbọ́n bọ̀wọ̀ ọ̀dọ́ sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni pé plan for the future. Yes. máa wè ní nìkan wọ̀ lánàá nìkan táwọn ti ṣe nígbà yẹn òun ló wá di nǹkan táwọn ṣe kí ni táwọn ṣe ẹ̀ẹ́dẹ̀pẹ́nsìn kò ní yánsì náà. bàbá ikú ọ̀rẹ́ yín olóògbé Chief Dr. Sikiru Ayinde Barrister sir. There are 1 or 2 questions or put sí mi tó ní kí ìbéèrè pé show affect him musically sir. Ó affect me musically and personally torí òun nìkan náà ni ọdún ó jù mí lọ lọ́jọ́ orí o àwọn èèyàn máa rò pé à ń jà ìjà tí ń ṣe ìjà deep down heart ni ó máa wá bí àjọṣeré pa gbára wa lẹ́sẹ̀ ṣe gbogbo ẹ̀ tí mi náà bá lọ sí sọlọ àjọ máa ṣe the same thing ìjọ kan là ń jẹun pẹ̀lú ní kọ́lá ó ní àwọn kan wọ̀ ní tata ní lura wọn nítorí wa o ó ní tí wọn dẹ̀ mọ nǹkan tí à ń ṣe ń bí báyìí ó ní ṣọgbà mo ní yes mo lé mi náà mọ̀. ìyẹn wà dọ́là láti. láti ẹ gbàgbé ìgbà yìí títí dọ̀là ó sì ṣẹlẹ̀. ikú ẹ̀ ó ká mi lára ó ká mi lára gidi ẹni tá a ti jọ ń bára bọ̀ láti 1963. bọ̀ ṣé musically yẹn ṣó jẹ́ kí music ẹ wá wò pé ṣó jẹ́ káwọn fans ti wò pé nígbà tí ọ̀rẹ́ wọn ti lọ pé ẹ jẹ́ ká sún bàbá náà sí that high level yẹn ká kọ̀ wà pẹ̀lú àwọn wọ́ọ̀wé ló fi affect music yín sà. bó ṣe affect mi náà nìyẹn pé òun lájọ máa ń dá para musical àpárá àjọ máa ń dá ní bá ju bọ́ǹbù sí ní àjù sí mi padà ní bá ju kíní ta ni wọ́n wàá ju bọ́ǹbù mi àpárá sí wọn. ní bàbá ṣe ní ẹ̀yin travel kò sẹ́ni tó sọnù kọ́ra máa wòran ṣe rántí yẹn bàbá. ìgbà tí ẹ mọ̀ kọ́ wọn wòran gbà tán. ìgbà tá à ń ṣòro ogun òwò nìyẹn ní la fi ń sọ yẹn ṣùgbọ́n náà kan fi parọ́ fi ṣeré ni. tọ́ni torí boarding pass ni ọ̀kan ṣe. ta ló máa sọ nígbà tí kò ṣẹ̀ṣẹ̀ ń lọ bẹ̀ ni. ẹ̀yin náà wà ní ẹ̀yin náà dé ẹ lọ bẹ̀rẹ̀ kò sẹ́ni tó ẹ̀yin òwòrán. àwa wòran níwọ̀n o kò sẹ́ni tó sọnù o. Fuji de tẹ spread ẹ̀ dé ní sàn àwọn ọmọ tí wọ́n ti pọ̀ rẹpẹtẹ lẹ́yìn yìí àtòrí Wasiu Ayinde Òṣùpá Ayúbádà mo fẹ́ mọ bàbá sọmọ báwo ni relationship yẹn sà orí ọ̀rẹ́ yín olóògbé Chief Dr. Sikiru Ayinde Barrister kọ́nà bá fọ̀rọ̀ kẹ́wọ̀n àmín gẹ́gẹ́ pẹ̀lú iṣẹ́ tó ṣe tẹ̀yìn náà ṣe sà mo rí pé mi ò rí pé remembrance yẹn tó fún wọn sà lẹ́yìn tí ọ̀rẹ́ yín ti lọ mo dey expect pé ó yẹ ká ti níbi couple of occasions pé bóyájọ́ tí wọ́n fayé lẹ́nu bóyá kó we should hear more. I feel they are not doing in fact not enough láti remember pàápàá mo ṣe throw questions yín sà. lóòótọ́ ni you are very right kò tó a máa pera wa sí àkíyèsí àmọ́ kò sí ìtàn fẹ́ ṣe àwọn solid fans ẹ̀ àjọ máa ṣe ni. bẹ́ẹ̀ni wọ́n ti pè é sí couple of one tẹ́ sí ti mú mọ́ ẹ̀mí sọ pé ẹ̀yin ogun ò sí level yẹn ó yẹ kọ́ wọ̀nyí tó tún tẹ̀lé yẹn kọ́ gbé lárugẹ kọ́ pè yín ní pé nǹkan báyìí la fẹ́ ṣe o kò yẹ pé ẹ̀yin lọ tí wọ́n máa ṣe but they are not doing enough kò dẹ̀ sẹ́ni tí ò mú nǹkan méjì mẹ́ta nínú Barrister abẹ́yìn yìí but they are not doing enough. òun náà mójú ṣe bóun ló dá lẹ̀ nǹkan tó fà á ni pé ìrẹ́pọ̀ ò sí ni tó bá yẹ pé ìrẹ́pọ̀ wà ní
ó yẹ ká máa ṣe Fuji concert simple fún Alhaji Sikiru Ayinde Barrister simple ó deserve ẹ̀ because òun ní foundation gbogbo onígbà aláwo ńdágbà tó yẹ ká máa ṣe fún ni tá a ṣe bẹ́ẹ̀ tó ọlọ́run á kó sí wọn ná ọlọ́run á kó sí gbogbo wa ná àá tún jókòó ọlọ́run á fún wa ṣe àwa náà máa ṣe bí celebration yìí. because mo ti rí couple of events tó ṣe sà ẹ̀yin ni màá rí ń bẹ̀ ok bàbá yìí gangan tó tí bàbá yóò bá tẹ̀ lọ bí ìkó because ẹ ti wà ní high level yẹn lẹ́yìn wà sà mi ò ní róní Fuji kankan mo ti tó méjì mẹ́ta tí wọ́n náà celebrate bọ̀ fún ìkànnì Barrister. mo tó yìí mo dà báyìí ló ń dà wọ́n láàmú mo tó yìí mo dà báyìí èmi mo tó báyìí kí ló tó ẹnìkan ló lé foundation tí wọ́n ń tó báyìí lólórí tó bẹ́ẹ̀ lólórí. àtúnṣe gbọ́dọ̀ wọlé yòó ń ṣe pé àtúnṣe gbọ́dọ̀ wà ń bẹ̀ kò sí nǹkan tó bá àdéhùn ọ̀hún bàbá ẹ̀ wọ́n ti tó bá di pé kọ́lọ̀ máa jẹ́ kò ní yánsìn á pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́ tó bá di pé ẹ pé ọ̀tá general quality á sọ pé ẹnìkan ló gbé màálù méjì mẹ́ta mẹ́rin àǹfẹ́ yẹn ń gbé bóyá kínní. Now that he is alive let's celebrate them it's not that he's dead èló lẹ́fẹ́ nù ẹ̀yìn tẹ̀ nínú àwọn fans yín rẹ́dì láti ṣe eléyìí ìfẹ́ mi ò tọ́ bàbá mi ìṣòro ní mi ìṣòro ní Fuji board as a journalist as a media practice mo fi pé àtúnṣe gbọ́dọ̀ wà ń bẹ̀ ilé mìíràn lẹ́fẹ́ gbọ́ lẹ́fẹ́ kà òun lọ́wọ́ àmì fẹ́ gbọ́ pé kọ́dún yìí tó ọdún tó ń bọ̀ báyìí ká gbọ́ pé a fẹ́ host bàbá wa General Kollington Ayinla ẹ tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ káàkiri tẹ̀ ń wù mí bẹ́ẹ̀ ni bó ṣe yẹ kó rí nìyẹn bàbá ẹ pẹ́ fún wa sà. àmín. ṣe sà àti fẹ́ máa balẹ̀ díẹ̀díẹ̀ bàbá ẹ ṣe funfun àwọn yín tẹ jù yẹn mo rí pé lámbà náà tún àmọ́ èyí tó kàtì mí bẹ̀ yẹn sà ẹ sọ̀rọ̀ nípa Nàìjíríà ń bẹ ẹ jẹ́ kó àwọn èèyàn mọ̀ pé inú yóò dùn bí ìlú Nàìjíríà ń ṣe rí. bẹ́ẹ̀ni. ẹ ǹdẹ̀ wo pé bóyá pé ẹ sọ bó ṣe rí ni pé kí ó kàn yín lára díẹ̀ láwọn èèyàn mo níbẹ̀ ṣe pour out máa ń dín yín sà nínú. àbí ńgbà tí àwọn South Africa abẹ́rẹ́ sí pa ọmọ Nàìjíríà bí ẹni pa adìẹ tó bá jẹ́ pé tilé wa tó wá jẹ ni àní máa kọjá lọ sọ́nà ibẹ̀ yẹn náà. ẹ̀dẹ̀ tún pàtó pé South Africa nígbà kan rí àwa gan la tún. gbogbo ẹ̀ náà mọ̀ a kàn ní tìjú ni Nàìjíríà ò ní tìjú South Africa báwo. àti ẹnikẹ́ lọ mẹ́dí ẹ tẹ́ máa fi ṣètùtù lú yín kò yẹ kẹ́ ẹ ronú dọ́dọ̀ Nàìjíríà rárá mo fi pè wọ́n aláìmoore ni wọ́n pé bọ́mọdé ò bá bá tàn ó yẹ kó bá rọ̀ bá ó yẹ ká lè sọ fún wọn pé olóore wa ní Nàìjíríà bó ṣe rí ni ọlọ́njẹ́ káwọn èèyàn wá gbọ́ nígbà bá ti rówó aranjú ni ojú wọn aràn kankan gbogbo wa Nàìjíríà kò sẹ́ni tó dólóòtọ́ nu wa wọ́n ní kinní kan ló sọnù tá ò rí mọ́ nílẹ̀ yìí o ìyẹn lòdodo kinní kan ló sọnù tá ò rí mọ́ ìyẹn lòdodo ó ti jọ́ ta bá ti ròdòdò kí Nàìjíríà tó lè dára wọ́n jẹ́ ń kọ́ lọ́mọ jẹ́ àkọsílẹ̀ sí wọn gbọ́. bàbá náà wà inspired láti kọ́ nípa Nàìjíríà gan mọ́ nígbà tí ẹ pé wọn ò gbọ́. àyíká ti kọ́ fún wọn kí náà fi ṣe wọ́n mú lo ìgbà tí fámìlì tí wọ́n bá ti ń dá ó ti parí a máa lọ pa àwọn ọmọ wa ní South Africa bí kan náà tó náà Ghana bẹ̀rẹ̀ yẹn mo dẹ̀ sọ́dọ̀ mo ní tán South Africa wọ́n ti ṣe èyí tán ṣe wọ́n ti mú jẹ gbé múlẹ̀ ti fààyè sílẹ̀ fáwọn ìlú tó kù náà kán mú kán kó wa lẹ́rú bàbá yà á láwa Giant of Africa níbo. tọ́ba ìmọ̀ pé lùgbà tí yìnyẹn ẹ̀yin lọ ayé dáadáa ẹ̀yin náà gbọ́n kọjá sọ́nù ọ̀rọ̀ tá à ń sọ yín pé General Sani Abacha ní anytime come and see me. bẹ́ẹ̀ni o. ẹ náà ń lọ torí pé ẹ ń protect orúkọ ń gbé kínní. pé ẹ ṣe máa mú bàbá wa sí tìmọ́lé. bàbá yín lè ṣe yẹn tó bá jẹ́ sí head of state ní kéèyàn wá bóun náà lọ. bí ó bá lọ bó bá dé Yorùbá máa pa ni. ẹ máa gbà ẹ máa kúrò. kúrò tí ò ní padà wálé mọ́ Yorùbá kì í gbàgbé ọ̀rọ̀ Yorùbá kì í gbàgbé ọ̀rọ̀ o ìtàn náà máa fi balẹ̀ wọ́n àti ẹ̀lọ́pàá máa sunlé ẹ̀ wọ́n á táwọn arábí fi jù wá lọ nìyẹn nítorí fi jù wá lọ nìyẹn mọ́lá kì í purọ́ ṣíkè náà
wọn kì í jẹra wọn lẹ́sẹ̀ wọn kì í gbogbo ẹ̀ ọ̀rọ̀ tàwa Yorùbá yìí nǹkan ni bàbá wa tún kọ lórin kó tó kú bàbá wa tipẹ́tipẹ́ ọba tògúndé ó ní yóò Yorùbá ronú wò ǹjẹ́ ronú náà àárò. láti fi gbọ́dọ̀ wá bí kí n má bèrè nípa àwọn ọ̀rẹ́ yín tímọ́tímọ́ àwọn tó jẹ́ pé wọ́n lọ́wọ́ di bẹ́yìn ṣe di Fuji mú wọ́n lọ́ọ́ di jùjú mú látòrí King Sunny Adé bàbá o àti bàbá wọn náà Ebenezer Obey bàbá mi sọ pé ó dà ń pẹ́ close mọ́ bàbá Sunny Adé ju Ebenezer Obey lọ mi mọ èmi sọ bẹ́ẹ̀. bó ṣe rí gan lówó yẹn àmọ́ bàbá mi làwọn méjèèjì Commander Ebenezer Obey bàbá mi ni King Sunny Adé bàbá mi ni mentor mi ni gbogbo ẹ̀ mi ni torí gbogbo ohun tí n bá ń ṣe máa ń wà ń bẹ̀ gbogbo táwọn náà bá ń ṣe mo gbọ́dọ̀ wà ń bẹ̀ ni wọ́n dẹ̀ máa ń fòye yé mi dáadáa Kọ́lá má ṣe báyìí Kọ́lá báyìí ni kò ṣe so bàbá mi ni. dádì ṣé torí pé ọ̀rẹ́ yín pàdé yín ìmúlẹ̀ yín sọ pé Ebenezer Obey jẹ́ mẹ́ńtọ̀ wọn ok ni ẹ̀yin náà ṣe ní Sunny Adé mẹ́ńtọ̀ nàbí. èmi ò tiẹ̀ rántí yẹn mi rántí yẹn. torí mo mọ̀ pé ṣe ìnáwó kan tẹ́ pé bàbá Sunny Adé wá tí wọ́n ń to chíà tí wọ́n ń gbé ogbó ẹ̀ ní ẹ̀bọ̀n tí wọ́n pé Sunny Adé wá kẹ̀rọ di pé wọ́n bá to chíà nǹkan ní ìnáwó kan tẹ́ ṣe ó jọ òun yàn lójú gan. ẹ mọ̀ pé bíi aláwàdà ni ọ̀gá aláwàdà ni King Sunny Adé. bàbá júbà ń gbé bàbá ń gbà tí ẹ ṣe òkú mọ́mì ní Ìkẹjà ok ní kéré ń gbà ẹ̀gbọ́n yàn kọ́ wà tó ń ṣiṣẹ́ ní LTV8 tí mo wá bá ń gbà kí ló ń ṣe ní òkú ìyá ibẹ̀ ó fọ́ mo ní pé ìjọ ilẹ̀ tí wọ́n fi wọ́n pè yín àti olóògbé Síkàndé Barrister pé ìmùlẹ̀ torí ẹjọ́ patúnjọ yẹn tẹ́ kó gbogbo ẹ̀ lọ́jọ́ yẹn ń gbé gbogbo onífújì ó rà pé ìrẹ́pọ̀ yẹn bóyá gbà tó di pé ìrẹ́pọ̀ yẹn ti wá ìgbà yẹn tó ti dáàdì gbogbo ẹ̀ ló jọ wà ń bẹ̀ ń jọ yẹn even Wasiu pàṣẹ everybody pé dáàdì ẹ bá mi sọ díẹ̀ ń pa ẹjọ́ yẹn sà fún gbogbo èèyàn náà ti rí bíjọ́ yẹn ṣe rí it was a colourful day tẹ́yìn ò lè gbàgbé rárá láéláé tí wọ́n bá rí jọ yẹn tó bá gbogbo ojú tó wà ń bẹ̀ lóní Fuji á gbàdúrà pé kó máa rí bẹ́ẹ̀ yẹn lọ kó máa rí bẹ́ẹ̀ yẹn lọ àmọ́ àwọn èèyàn wa ogun èmi mo jù ẹ́ mi ò jù ẹ́ bọ́ òjò mi èmi nẹ́kẹ́nẹ́ kan tó ń dà wá láàmú ojú yẹn lọ àmọ́ gbogbo yín lọ lọ́ndà ti kẹ́ gbogbo yín lẹ ti wà ókè nílẹ̀ tó kù àmọ́ igi wọ́rọ́kọ́ kan wà tó ń dáná rú láàrin gbogbo wa ń bẹ tó bá dẹ̀ yà Ọlọ́run á kó sí igi wọ́rọ́kọ́ náà á kó sí inú kò ní máa bá lọ báyìí. bàbá mo láti bẹ̀rẹ̀ àbúrò yín Shina Peter tẹ́ni wọ́n ní wọ́n tún fún mi jẹ́ ambassador Shina Peter ó máa ń sọ̀ mo àǹsọ̀rọ̀ Abẹ́òkúta ìrere ìgbúwọ̀lọ́lá bàbá tún fi ń jò yín mẹ́yẹn bẹ̀lá bí Shina Peter sí ẹ̀gbà ọmọ lè ṣàbí lọ́kọ̀ọ̀kọ̀ ni bàbá lọ́kọ̀ọ̀kọ̀ ni ẹ̀ bàbá tún fún ẹ lóhùn bẹ̀ bàbá ní bàbá ṣe mọ̀ pé rọ́bọ̀pẹ́ náà lámbà pọ̀ tó wọlé mẹ́yẹn bàbá tún sọ fún ọ̀kan gbogbo ẹranko tó fojú di láyọ̀ á jẹ pàṣọ wálé á jẹ pàṣọ wálé àwọn àgẹ̀ gígẹ̀ báwo ni bàbá ń fún wọn lọ back to back ni back ni ó ń wọlé ó ń jáde ń bẹ́ẹ̀ ni ẹ ṣé bàbá mi ó yẹ bàbá olórin àwọn tó fẹ́ ṣe iṣẹ́ orin pọ̀ kọ́tà débi tá a ti máa fi ilẹ̀ kẹ́ lọ sí mi báyìí ọkùnrin obìnrin mo fẹ́ kẹ́ gbà wọ́n mọ̀ràn sá and you've seen it all you started from the bottom you got to the peak so kí lè rògbọ́ wọn nǹkan méjì mẹ́ta kan téèyàn lè dùn tí ó bá fẹ́ wọ entertainment industry sá.
kó dojúkọ nǹkan tó bá ń ṣe dáadáa orin ló fẹ́ kọ dojúkọ orin yẹn gan dojúkọ squarely kó máa kọrin tó dùn tó lè kọ́ wọn lọ́gbọ́n nínú ilé ó tán kó dẹ̀ nítẹríba mo wà highly impressed they are keeping the Fuji flag flying èyí tó kù iná nìkan jẹ́ kájọ máa ṣe inú níbí ni ìjà lẹ́ni ìjà lọ́la kó má sí mọ́ rárá kó má sí mọ́ rárá ọlọ́run á wà pẹ̀lú gbogbo wa. bàbá fún gbogbo wọn ló lè fẹ́ yín tí wọ́n ti jẹ́ fans yín 50 60 years 30 years títí náà wọ́n tọ̀dọ̀ sí náà kí ẹ fẹ́ sọ fún ọ̀sà bọ́ ṣe ń wòye báyìí sá. mo ń kí gbogbo yín ni o ẹ ṣe gan-an ẹ kú fẹ́ ọlọ́run á nífẹ̀ẹ́ yín náà ti lé tọmọ lọ́lọ́run máa fi nífẹ̀ẹ́ yín gbogbo òfẹ́ tẹ́ ẹ ní sí mi ọlọ́run ní jẹ́ kó ṣá èmi náà ní bàjẹ́ lọ́wọ́ yín o ẹ pẹ́ bí mọ́pẹ́ ṣe pẹ́ èmi náà pẹ́ bí mọ́pẹ́ ṣe pẹ́ àá máa ríra wa láyọ̀ títí láé. òun ni ẹ mọ̀ pé ẹ̀ ń tẹ́ gbọ́dọ̀ dìde rárá mo dàgbọ́ pé káàkiri lẹ ti máa wò mí mọ̀ bóyá a lè padà máa yín wá bóyá tẹ bá fẹ́ kàn sí bàbá mi tẹ̀ ní fún direct number bàbá náà ẹ̀ gbọ́dọ̀ disturb gbọ́n bóyá tí bàbá níbi business line kan ìyálẹ̀ fẹ́ pè bàbá ń pé torí bàbá sì ń ṣe show bàbá sì ń ṣe live o bóyá ẹ̀dẹ̀ ó pé ẹ fẹ́ gba details wọn ẹ fẹ́ send torí ẹ pẹ̀ lórí internet I'm enjoying Kollington Fuji rọ́pọ̀pọ̀ America Yankee mo gbọ́n Yankee Megastar mo gbọ́n London ẹgbà kan nọ́mbà bàbá ń sìn yìí ẹ sẹ́ǹdì owó sí i bàbá lọ́wọ́ yìí kọ́ máa ṣe fàájì bàbá onílàdí ṣe wàhálà kọ̀ọ̀kan mọ́. tó bá fẹ́ pè mí fún shows 080 347 26 553 080 347 26 553. bàbá ní tẹ́ bá fẹ́ pè wọ́n fún shows bàbá ò wá smọ̀lì bàbá ṣe smọ̀lì yé yín. ó yé mi. kí ni dáàdi kí ni. mi fẹ́ tórótóró. kí ni tórótóró dáàdi under 18. under 18. no tó rọ̀ mò ń sọ fún ọ kọ́ ló máa pè ní. ẹ̀kọ́ pé under 18. màá dáhùn lóhùn under 18. bóyá ọmọ mi 18 plus. 18 above 18 19 bẹ́ẹ̀ ni kọ́ pè. kán pè wọlé. ọmọ yẹn ò fẹ́ ní show kò ń ṣe show ni o. kán pè wọlé for anything. open. bàbá torí ẹ mọ̀ pé bàbá àdìwọ́ wà ní pé ìwọ ọmọ yìí bàbá ti ní ẹ pè ẹ má flash ẹ pé bàbá kí bàbá celebrate bàbá ṣe kí ni bàbá wà ń bẹ̀ gini bàbá ń bẹ níbẹ̀ bí dẹ̀ gidi. digbidigbi. adúpẹ́ lọ́wọ́ yín sà. yes. ẹ pẹ́ fún wa sà. ẹ ṣeun ẹ ṣe gan ẹ̀yin náà dàgbà ẹ lálùbáríkà ẹ ṣoríire iṣẹ́ yín ò ní dìṣẹ́ ẹ ní wà bákan náà ọlọ́run á fàyín lórí sókè ó ṣe máa rí nìyẹn. òun lẹ ti gbádùn yẹn pẹ̀lú one and only irú interview eléyìí téèyàn ṣe once in a lifetime I'm happy I'm honored we are all happy that today àwa pẹ̀lú bàbá wa dẹ̀ jẹ́ kí ni bàbá dẹ̀ gbà wá tọ́.